àwọn èèyàn bíi Akpabio yìí lè ba tìjọba Tinubu yìí jẹ́. Godswill Akpabio ní olórí ilé-ìgbìmọ̀ asòfin àgbà nílẹ̀ wa. Nínú àwọn tí wọ́n sì jẹ́ olórí wa lórílẹ̀‐èdè yìí, òun ló wà nípò kẹta. Torí nígbà tí a bá ti mú ààrẹ tí a mú igbákejì ẹ̀, olórí àwọn asòfin ló kàn. Àmọ́ ọkùnrin náà sọ̀rọ̀ kan tó fi hàn bí àwọn tí wọ́n ń ṣèjọba ṣe máa ń ronú àti bí àwọn èèyàn náà ṣe máa ń ba ti àwọn tí wọ́n ṣèjọba lé lórí jẹ́. Tí rògbòdìyàn, làásìgbò tàbí wàhálà tó ń bá àwọn aráàlú tí wọ́n ń ṣèjọba lé lórí kì í kàn wọ́n, èyí tó máa ń jẹ́ kí wọ́n kàn máa lanu sọ ohun tó bá ti bá wọn lẹ́nu mu. Ọ̀rọ̀ tí Akpabio sọ lọ́jọ́ ìṣẹ́gun tó kọjá yìí, tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni olórí ìjọba yìí, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti ṣe ń ronú, tàbí tó bá jẹ́ irú ọ̀rọ̀ àwọn èèyàn bí Akpabio yìí ló ń tẹ̀lé lórí aburú táwọn afẹ̀míṣòfò ń kó bá wa, ká ti mọ̀ pé kò sí bí a ó ṣe bọ́ nínú ìṣòro náà kíákíá, kí Ọlọ́run má sì jẹ́ kí àwọn afẹ̀míṣòfò gba orílẹ̀-èdè wa lọ́wọ́ wa ni. Akpabio sọ̀rọ̀ ní ìlú Àbújá ní ọjọ́ 14 oṣù yìí, ohun tó sì sọ bí àlejò pàtàkì níbi tí wọ́n pè é sí níwájú ogunlọ́gọ̀ àwọn èèyàn ilẹ̀ yìí àtàwọn ará ilẹ̀ òkèrè ni pé lẹ́yìn ọ̀sẹ̀ méjì tá a bá ti dìbò ààrẹ tán nílẹ̀ yìí, ogun àwọn afẹ̀míṣòfò yìí yóò lọ, ẹnìkan ò sì ní gbòòrò ẹ̀ mọ́ láàrin wa. Ó ní àwọn olóṣèlú alátakò ló wà nídìí ọ̀rọ̀ yìí, àwọn ni wọ́n tì wọ́n jáde nítorí ìbò ọdún tó ń bọ̀ kí wọ́n lè dá nǹkan rú mọ́ ìjọba yìí lọ́wọ́ ni. Àwọn ohun tí a ti rí ní Nàìjíríà rí ti fi hàn pé àwọn tí wọ́n bá ń sọ báyìí kì í ṣe pé nítorí wọ́n fẹ́ràn ẹni tó wà níbẹ̀ bí olórí ni. Wọ́n ń sọ bẹ́ẹ̀ nítorí ipò tí àwọn dì mú kí wọ́n lè ní àwọn náà ń sọ̀rọ̀, kí wọ́n sì lè ní ipò tí wọ́n wà yẹn tọ́ sí wọn kí wọ́n wà níbẹ̀ títí ayé. Nígbàkigbà tí ẹ bá ti rí àwọn tí wọ́n ń ṣèjọba tàbí àwọn tí wọ́n ń bá àwọn tó ń ṣèjọba ṣiṣẹ́ tó jẹ́ kò sẹ́ni tó lè bá olórí ìjọba wọn sọ̀rọ̀ tàbí kí wọ́n sọ òótọ́ ọ̀rọ̀ fún, kò sẹ́ni tó lè sọ̀rọ̀ kan báyìí tí wọn ò ní sáré sọ pé alátakò ni. Àwọn alátakò ni wọ́n rán níṣẹ́, àwọn Àtíkù ni wọ́n bẹ̀ẹ́ lọ́wẹ̀, àwọn Òbí ló ń ṣiṣẹ́ fún. Ẹ fúra o, nítorí irú àwọn èèyàn bẹ́ẹ̀ máa ń dí ẹni tó bá jẹ́ olórí ìjọba lójú ni, wọn kì í jẹ́ kí tọ̀hún ríran rárá. Bí olórí ìjọba bá jókòó tó ń wá ọ̀nà láti yanjú ìṣòro tó wà nílẹ̀, tí ẹnìkan bá ti dìde tó ní àwọn alátakò ẹ̀ ló wà nídìí ẹ̀, àwọn ni wọ́n fẹ́ bà tiẹ̀ jẹ́, àwọn ni wọ́n fẹ́ sọ ọ́ lẹ́nu, bó tilẹ̀ jẹ́ pé ẹni náà mọ̀ pé irọ́ lòun ń pa ní tòun. Kí òun lè rójú rere ọ̀gá lòun ń wá, olórí ìjọba náà kò ní mọ̀ pé irọ́ ni wọ́n ń pa fóun, wọ́n kàn fẹ́ mú inú òun dùn lásán fúngbà díẹ̀. Nítorí nígbà tí wàhálà náà bá dé lójú méjèèjì gan, irú wọn ni yóò kọ́kọ́ sá lọ, tàbí kí wọ́n bẹ́ síta kí wọ́n sì máa sọ pé àwọn sọ fọ́gá o, àwọn sọ fún un títí o, òun ni kò gbọ́. Ohun tí Tinubu ṣe gbọ́dọ̀ yẹra fáwọn èèyàn bíi Akpabio nìyẹn, nítorí a ti rí irú ẹ̀rí dáadáa o. Nígbà tí àwọn Muhammadu Buhari fẹ́ gbàjọba, fúnra bàbá náà ló jẹ́jẹ́ pé tí wọ́n bá lè dìbò fóun o, tí òun bá sì lè wọlé nínú oṣù karùn-ún ọdún 2015, tí yóò bá fi di ìparí ọdún náà, ìyẹn lọ́jọ́ 29 oṣù kejìlá 2015, ìjọba òun yóò ti pa Boko Haram àti gbogbo àwọn afẹ̀míṣòfò yòówù tó bá kù lágbègbè Nàìjíríà run, ẹnìkan ò sì ní gbọ́rọ̀ wọn mọ́. Bí òun ti sọ bẹ́ẹ̀ ni Lai Muhammed tí ṣe alukoro fẹ́gbẹ́ náà nígbà náà gbà á lẹ́nu ẹ̀, ló bá sọ ọ́ dorin tó sì ń kọ káàkiri, ó sì kọrin náà títí tí wọ́n fi gbàjọba ni. Ìgbà tí wọ́n gbàjọba ló di mínísítà, lẹ́yìn tí wọ́n sì gbàjọba tán, kàkà kí ewé àgbọn dẹ̀ kókó ló ń le. Àwọn afẹ̀míṣòfò bẹ̀rẹ̀ sí gbilẹ̀, wọ́n sì ń tàn káàkiri ibi gbogbo nílẹ̀ Haúsá. Níbi oṣù kẹjọ ọdún náà, àwọn èèyàn pàdé Lai Muhammed, wọ́n béèrè pé ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò tó sọ níjọ́sí pé àwọn yóò parun nínú oṣù kejìlá, báwo ni wọn yóò ṣe wá kápá wọn o. Ọkùnrin mínísítà ètò ìkéde àti ìlanilọ́yẹ̀ náà ní àwọn yóò kápá wọn, kò sí ohun tí àwọn wí tí àwọn ò ní múṣẹ. Níbẹ̀rẹ̀ oṣù kejìlá ọdún náà, wọ́n tún béèrè lọ́wọ́ Lai Muhammed, ó ní àwọn ti yanjú ogun afẹ̀míṣòfò, pé ṣé aráàlú kò rí pé wọn ò lágbára bíi tàtijọ́ mọ́ ni, pé àwọn díẹ̀díẹ̀ ló kàn kú,
pé wọ́n ti fún wọn ní ohun tó pè ní technical defeat, ìyẹn ká lu ejò níkùmọ̀ ká ló ti kú láì gé e lórí láì gé e nírù. Bẹ́ẹ̀ nígbà náà pàápàá kì í ṣe òdodo ọ̀rọ̀ ni ọkùnrin náà ń sọ. Òun parọ́ burúkú fáwọn ọmọ Nàìjíríà ni, òun náà sì mọ̀ pé irọ́ lòun ń pa. Láti sọ fún gbogbo ọmọ Nàìjíríà pé irọ́ ni Lai Muhammed ń pa fún wọn, wọn kò tí ì kápá àwọn Boko Haram kankan tàbí afẹ̀míṣòfò yòówù. Nígbà tó di ọjọ́ 28 oṣù kejìlá 2015 tí wọ́n ní wọn yóò fòpin sí ogun afẹ̀míṣòfò nílẹ̀ Haúsá yìí, àwọn afẹ̀míṣòfò náà jáde tán, wọ́n jáde sí gbangba fún wọn. Wọ́n sì lọ sí ọjà kan tó wà nínú ìlú kan tí wọ́n ń pè ní Magadali ní ìpínlẹ̀ Adamawa. Wọ́n sì ju bọ́ǹbù tó pa 30 èèyàn lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn 16 sì farapa yánnayànna. Láàárín ọ̀sẹ̀ kan yìí náà, ó tó bí ibi 5 táwọn afẹ̀míṣòfò wọ̀nyí ti pààyàn ní agbègbè náà. Ohun tó jẹ́ kí Lai Muhammed sinmi fúngbà díẹ̀ nìyẹn. Àmọ́ nígbà tí yóò fi di inú ọdún 2018, kíní náà ti túbọ̀ lé sí i gan. Nígbà náà ni wọ́n sì yí ọ̀rọ̀ padà. Wọ́n ní kì í ṣe àwọn afẹ̀míṣòfò yìí náà ló kúkú le tó bẹ́ẹ̀. Àwọn olóṣèlú alátakò tí wọ́n fẹ́ gbàjọba lọ́wọ́ Buhari ni wọ́n wà nídìí ẹ̀ nítorí ìbò ọdún 2019 ni. Bẹ́ẹ̀ ni wọ́n ń wí tí àwọn míì tí kò sì mọ ọgbọ́n àwọn olóṣèlú yìí, pàápàá àwọn tí wọ́n bá jọ wà nínú ẹgbẹ́ òṣèlú kan náà, tí àwọn náà bẹ̀rẹ̀ sí gbé irọ́ yìí kiri pé nítorí ìbò 2019 ni wọn kò fẹ́ràn Buhari ni wọn kò fẹ́ kó wọlé lẹ́ẹ̀kejì. Bí wọ́n ṣe pariwo àwọn olóṣèlú alátakò yìí ní 2018 sí 2019, bẹ́ẹ̀ náà ni wọ́n ń pariwo wọn ní 2022 sí 2023. Ariwo náà ni wọ́n sì ti tún bẹ̀rẹ̀ báyìí o. Ọ̀rọ̀ kan náà ni wọ́n ń wí, àwọn kan náà ni wọ́n ń sọ jáde. Àmọ́ bí àwọn olóṣèlú tàbí àwọn ẹrú ìjọba tàbí àwọn ẹrú olóṣèlú tàbí àwọn tí wọn kò mọ kinní kan bá ń pariwo bẹ́ẹ̀, tí wọ́n fi ọ̀rọ̀ bàǹtàbàǹtà bẹ́ẹ̀ yẹn ṣòṣèlú, ọ̀rọ̀ tó ń gba ẹ̀mí àwọn èèyàn, tó ń kó àwọn orílẹ̀-èdè àgbáyé lọ́kàn sókè yàtọ̀ sí orílẹ̀-èdè tiwa nìkan. Kò yẹ ká wá bá irú àhesọ lásán bẹ́ẹ̀ yẹn lẹ́nu ẹni tó wà ní ipò kẹta nínú àwọn tó ń ṣèjọba lé wa lórí. Akpabio ní àwọn olóṣèlú alátakò ló wà nídìí ohun burúkú tó ń ṣẹlẹ̀ sí wa yìí. Irú àwọn olóṣèlú alátakò wo nìyẹn tí ẹ kò lè ṣàwọn jọ kí ẹ fi wọ́n koná? Irú àwọn òṣèlú alátakò wo ló wà nídìí ibi tí àwọn afẹ̀míṣòfò ti pa odidi brigadier general nínú iṣẹ́ ológun? Tàbí Akpabio kò gbọ́ ikú brigadier general Ibrahim ni, ẹni tí wọ́n pa òun àti àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ́jà tó kó lẹ́yìn tí wọ́n jọ ń lọ? Tàbí ti Colonel Muhammad tí wọ́n pa pẹ̀lú àwọn sọ́jà 6 lẹ́ẹ̀kan ní Akpabio kò gbọ́ ni? Tàbí ti ogunlọ́gọ̀ àwọn ará Benue tí àwọn afẹ̀míṣòfò yìí pa? Odidi ìlú ńlá lọ́mùpó àtàwọn ìlú míì ní Kwara ni wọ́n ti sọ dahoro, táwọn èèyàn ò lè gbé bọ̀ mọ́ tí wọ́n ti sá lọ, tó jẹ́ àwọn afẹ̀míṣòfò wọ̀nyí ló lé wọn lẹ́yìn tí wọ́n ti pa àwọn tí wọ́n fẹ́ pa nínú wọn. Wọ́n jí odidi ọba gbé tìyàwó, ojúmọ́ kan sì ní mọ́ báyìí ká má gbọ́ròyìn aburú tí àwọn afẹ̀míṣòfò wọ̀nyí ń ṣe. Tàbí Akpabio kò gbọ́ pé àwọn ará Amẹ́ríkà kó àwọn òṣìṣẹ́ wọn kan kúrò nílẹ̀ wa ni, tí wọ́n tún kìlọ̀ fún àwọn tí wọ́n sì kù nílẹ̀ yìí pé wọn ò gbọ́dọ̀ dé àwọn ìpínlẹ̀ kan rárá, pé Nàìjíríà kì í ṣe ibi tí wọ́n ti lè máa yan fanda kiri, ìlú tó léwu, orílẹ̀-èdè tó burú gbáà ni. Pẹ̀lú gbogbo eléyìí, láti wá máa sọ létí Tinubu àti gbogbo èèyàn pé nítorí òṣèlú ni wọ́n ṣe ń pààyàn báyìí, ọ̀rọ̀ náà burú púpọ̀ láti ẹnu ẹni tó wà nírú ipò pàtàkì bẹ́ẹ̀ yẹn. Kí Tinubu tó gbàjọba ní 2023 ni wọ́n ti ń pààyàn. Èèyàn tí wọ́n sì pa ní 2024, ṣé àwọn olóṣèlú ni wọ́n ń pa wọ́n ni àbí ìbò ti súnmọ́lé nígbà náà ni? Ohun tó ṣẹlẹ̀ ni pé nínú ewu ńlá ní orílẹ̀-èdè wa wà, ewu gidi ní pàápàá. Ìdí ni pé àwọn afẹ̀míṣòfò ọ̀dọ́ tiwa yìí ń pọ̀ sí ni, wọn ò dínkù. Èyí tó sì mú kí ọ̀rọ̀ náà le ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ilẹ̀ wa, àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń jí kó tí wọn ò fi wọ́n sílẹ̀, àwọn náà ti di afẹ̀míṣòfò alágbára láàrin wọn. Bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n ń jí kó tí wọn ò fi àwọn náà sílẹ̀. Àwọn ọmọ tí wọ́n bí kò lè jẹ́ nǹkan méjì ju afẹ̀míṣòfò lọ. Èyí ni pé àwọn tí wọ́n ń jí kó láàrin ìlú tí wọn kò fi sílẹ̀ wọ̀nyí, wọ́n ti di afẹ̀míṣòfò. Bẹ́ẹ̀ náà ni wọ́n ń fún àwọn obìnrin tí wọ́n bá jí gbé lóyún kiri tí àwọn náà sì ń bímọ afẹ̀míṣòfò. Ìrìnsí aburú kò sì wọ́n wọn
nítorí wọ́n ń rí owó ńláńlá gbà lọ́wọ́ àwọn tí wọ́n bá jí èèyàn wọn gbé gbogbo títí dórí ìjọba pàápàá ló ń sanwó fún wọn. ohun tó ṣe jẹ́ kí wọ́n máa pọ̀ sí i nìyẹn kí wọ́n sì máa lágbára sí i. ọ̀pọ̀ àwọn ìlú tí wọ́n ti gbà nílẹ̀ haúsá tí wọ́n ń gbé ṣé ojúbọ̀rọ̀ ni àbí àwọn olóṣèlú alátakò yìí náà ni wọ́n ní kí wọ́n máa gba àwọn ìlú wọ̀nyí lọ ni. àwọn mùsùlùmí kọ̀ọ̀kan tí ò mọ ohun tó ń ṣẹlẹ̀ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n sọ pé ọmọ ìyá àwọn ni wọ́n kí wọ́n má pa wọ́n, ojú kálukú ò wá ti já báyìí. wọ́n sá ti rí i pé àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì kò sẹ́ni táwọn afẹ̀míṣòfò wọ̀nyí kì í pa. àwọn ọ̀nà tí Tinubu ń gbà ń dà bó ti ń rí wọn láwọn orílẹ̀-èdè káàkiri tó ń béèrè fún ìrànlọ́wọ́ torí olórí ilẹ̀ France tí ìyẹn jẹ́jẹ́ fún un, tí àwọn Amẹ́ríkà náà sì sọ pé àwọn yóò túbọ̀ máa ràn wọ́n lọ́wọ́, tí òun náà sì ń bá àwọn olórí ogun Nàìjíríà gbogbo ṣèpàdé lóòrèkóòrè láti mọ bí wọn yóò ti ṣe yanjú ọ̀rọ̀ yìí àti ibi tí wọn yóò dojú ogun wọn kọ. ohun tó dáa jù nìyẹn, ọ̀nà tí a sì lè fi ṣẹ́gun àwọn afẹ̀míṣòfò wọ̀nyí nìyẹn. àìdúró ṣàníjó nígbà tí a bá dojú kọ tí àwọn sọ́jà wa sì múra gírí, ó ṣeé ṣe ká kápá wọn. àmọ́ iṣẹ́ ńlá ni, kì í ṣe iṣẹ́ kékeré, iṣẹ́ ńlá gan-an ni o. nítorí àwọn aráabí náà ti wọ Nàìjíríà lára débi pé àwọn orílẹ̀-èdè tí wọ́n mọ bí ọ̀rọ̀ náà ti jẹ́ níṣe ni wọ́n ń káàánú wa. ṣùgbọ́n kò sí bí irú àwọn Akpabio yìí yóò ṣe káàánú ọmọ Nàìjíríà nígbà tó jẹ́ ibi tí òun wà yẹn kò mọ ìnira, kò mọ nira tó wà fáráàlú torí ipò tó wà tí wọ́n ń kó mọ́tò ńláńlá tẹ̀lé pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ rẹpẹtẹ lẹ́yìn òun nìkan, tó sì jẹ́ òun náà ti mọ̀ pé tí òun bá ti kúrò níbẹ̀ òun yóò ta kọ́ṣọ́ sí ọ̀kan nínú àwọn ìlú òyìnbó ni, níbi tí òun yóò ti máa sinmi tí òun yóò sì máa gbádùn ayé òun. ṣé owó ni kò sí ni àbí èèyàn? àwọn yóò jáde nílùú, wọn yóò fi àwọn aráàlú tí kò ríbì kankan lọ sílẹ̀ fún ìyàjẹni. ìyẹn ló ṣe já pé Tinubu ò gbọdọ̀ fetí sírú àwọn ọ̀rọ̀ báyìí. ọ̀rọ̀ rádaràda ni o, ọ̀rọ̀ akógunjàlú ni o, ọ̀rọ̀ tó lè ba nǹkan jẹ́ fún ìjọba ẹ̀ ni. Ọláìwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò yìí àti ọ̀rọ̀ tuntun tí olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà Godswill Akpabio sọ fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. a kú ìsinmi ọ̀sẹ̀ òní o.